أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير عباده سيدنا محمد بن عبد الله المنعوت من ربه بأطيب النعوت وأجل الصفات صلوات الله وتسليماته عليه وعلى آله وصحابه وأتباعه ومن والاهم إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. gbogbo ọpẹ́ ni fún Ọlọ́run, gbogbo ẹ̀yìn ni fún Ọlọ́run. Àlékún kẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó lọ bá ẹni tó lóore jù nínú tọ́lọ́run tí ń dá, tọ́lọ́run ò sì tún ní dẹ́nìkan tí yóò lóore tó má ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kọ́lọ́run kó wọlá títa ànábì Muhammad ládá tọ́lọ́run máa ṣe fún àwọn tí wọ́n bá ń sàṣàlátù, Ọlọ́run kó yọ̀ǹda fún gbogbo wa àti tí tó ń gbọ́ wa. Gbogbo àwọn àfáà wa, gbogbo àwọn tí wọ́n ṣe wá níṣẹ́, Ọlọ́run kó bá wa dúró tì wọ́n. Àwọn tó wà ní ayé ń bí, Ọlọ́run san wọ́n lẹ́san ayé, àwọn tó wà lálùkìyámà, Ọlọ́run kó san wọ́n lẹ́san tọ̀run. Wala la hawla wala quwwata illa billahi aliyyil azim. Ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní káàkiri ní all the arms of social media àti nínú Islam lápapọ̀, nítorí pé ọ̀rọ̀ Islam ni ọ̀rọ̀ yìí ní tí ó jẹ́ kí n lè dá sí, kí n sì lè sọ sí ni, nítorí pé ọ̀rọ̀ Islam ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ àmìyà ni, ọ̀rọ̀ gbogbo ayé ni, kìí sọ̀rọ̀ ẹnìkan. Islam dà gẹ́gẹ́ bí family house, kìí ṣogún ẹnìkan péré. Gbogbo ohun tó bá ń jẹ́ ẹni tó múṣẹ́ ẹ̀tọ́ Ọlọ́run tàbí Muhammad dání, gbogbo wọn náà ni wọ́n jọ ń ní ẹ̀tọ́ ní ìwọ̀ nínú ọ̀rọ̀ Islam. Ṣùgbọ́n bí tí ọ̀rọ̀ Islam ń lọ báyìí, Ọlọ́run ọba tí ó láyé tó sì ṣètò ayé, ó ti sọ̀rọ̀ púpọ̀ nínú Al-Qur'an Karim tó jẹ́ pé kò sẹ́ni tó lè gbọ́ yé illa al-alimun wal-aqilun wal-arifun. Ẹnìkan ò lè gbọ́ àwọn ṣe sí àtàwọn ọ̀rọ̀ Ọlọ́run yé àfẹni ó jó ní mímọ̀, àfẹni ó jó ńlá káì, àfẹni tó jẹ́ olùdá Ọlọ́run mọ̀. A ò á mọ ibi tí à ń bá ọ̀rọ̀ ẹ̀sìn lọ nísìn. Ẹ̀sìn tá a pè ní tọlọ́run yìí, tí ànábì Muhammad gbà wáyé, tá a sì pè ní ti gbogbo ayé. Ẹ̀sìn yìí mọ̀ ti di tí kálukú àwa mùsùlùmí láyé lónìí tí à ń sí mọ́rí bí gbò jẹ́ pé ogún fámìlì wa ni. Kálukú wa ń sọ̀rọ̀, tí a bá bi àfáà line A, tá a bá bi wọ́n ò níbi táwọn wà lọ́nà. Tá a bá bi àfáà B, tá a bá bi wọ́n ò níbi táwọn wà lọ́nà. Kálukú wa lọ wá àwọn qawaid àtàwọn adilat, àwọn evidence tó máa back up ojú ọ̀nà ibi tí wọ́n wà, wípé Ọlọ́run sọ báyìí, ànábì sọ báyìí, ilé relate mọ́ ìgbésí ayé tiwa. Ẹtì bí náà ó tún sọ wípé Ọlọ́run sọ báyìí, ànábì sọ báyìí, ilé relate mọ́ ìgbésí ayé tiwa. Kálukú wa fẹ́ wá sọ Islam di ẹ̀sìn controversy. Kálukú wa ń jà, àwa ó pààyàn lẹ́kún. Ẹlẹ́kọ̀ọ́ kan tó ní àbùká ní ọlọ́rọ̀ yẹn pa òun lẹ́kún, wa àbùká kulla hurin, ó sì pa gbogbo ẹni tó bá jẹ́ ọmọlúàbí tó gbé ti Islam lérí, ó yẹ kó pa wọ́n lẹ́kún. Sualu dà, ìbéèrè tí ìgbà ń bi wá pé ainal muslimun, gbogbo àwọn mùsùlùmí ayé dà, ibo ni wọ́n kù sí? Mùsùlùmí ti wá fẹ́ tán lórílẹ̀ nísìn. Kálukú ń ṣe in tó bá rí, kálukú sì mú àwọn evidences oríṣiríṣi wá. Àbígbà tó wá di pa àwọn mùsùlùmí alágbétọ́ Ọlọ́run dání, a wá ń fi ọ̀rọ̀ ayé ara wa, à ń fi ẹ̀sìn wa hàn sáráyé. Àfáà A ó ń sáfù àfáà B níwèé court, àfáà B ó ń sáfù àfáà C níwèé court. Kálukú wa ń lo agbára tá a ní lórí ara wa, tá a sì mọ̀ yí pé ọba alágbára àgbà tí kò sí agbára tó tó tiẹ̀, ó ń bẹ lókè, ó ń bẹ ní sánmọ̀. Níjọ́ tí apá ọlọ́pàá kò ní ká ẹ̀dá kan mọ́, apá Ọlọ́run ni ó kọ́ ọ̀rọ̀ ńjọ́ náà. Níjọ́ tápá lọ́yà tẹnu wọn ò ní tọrọ, ẹnu Ọlọ́run ni ó tọrọ ńjọ́ náà. Ọ̀rọ̀ yìí wá jẹ́ ń tí ń báyàn nínú jẹ́ púpọ̀. Kódà ẹnìkan nínú àwọn ẹrú Ọlọ́run tán jẹ́ olólùfẹ́ Ọlọ́run lára wa pè mí láti orílẹ̀-èdè Amẹ́ríkà ní Texas lọ́hùn. Ẹni náà wá bẹ̀rẹ̀ sí ní sunkún pé ṣé Islam tí a sọ pé à ń ṣe náà ló ti wá dì báyìí? Ẹ dákun, àwa àfẹ́ ẹ̀sìn, àwa àfẹ́ àtọlọ́run tànábì Muhammad sallallahu alayhi wa sallam, èyí tí mò ń ṣe yìí, mi ò wá láti wá báàkì ẹnìkan àbí láti wá ṣe nákìdù ẹnìkan. Ṣùgbọ́n tá a fẹ́ kó yé wa ni wípé ẹ rántí pé mùsùlùmí nìkan kọ́ ló wà lórí social media. Kódà àwọn tó dá social media yìí sílẹ̀, wọn kì í ṣe mùsùlùmí.
they are making money on daily basis lára wa mùsùlùmí. Kí làwa wá fẹ́ máa sọ ẹ̀sìn wa dà yìí? Níjọ́ wo la rí àwọn ẹlẹ́sìn míì kí àwọn àlùfáà wọn kán máa kọjú síra wọn kán ní àfáà A ń bú B, àfáà B ń bí A. Gbogbo àwa tá a wá jẹ́ bloggers náà lórí social media kálukú wá ń ṣe àkíní yìí all in the name of pé ẹ fẹ́ sáfẹ́ ní followers, ẹ fẹ́ kí àwọn èèyàn máa kí traffic ó pọ̀ lórí tẹ́ ẹ bá ń post. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run à ń fi náà rán ẹ̀sìn Al-Qur'an tọ́lọ́run sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. A'udhu billahi minash shaitani rajim. Al-Qur'an ní walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahidatan wala yasaluna mukhtalifin. Al-Qur'an ní tó bá wu Ọlọ́run ni kò bá ṣe gbogbo ayé ní ummatan wahida, ìjọ ẹyọ kan, wala yasaluna mukhtalifin. Àwa níyà nígbò tá yóò fi tán a máa yapa síra wa ni, ọ̀rọ̀ wo lè yéra wa. Nígbà tá a ti wá mọ̀ bẹ́ẹ̀, kí ló dé táwa máa fi ẹ̀sìn ara wa hayé? Àfọ̀ Súfí yóò ló ń dáa jù, táwọn ń ṣe ló dáa jù. Àfà onísúnà yóò ní tòun ló dáa jù, táwọn ń ṣe ló dáa jù. Ẹ dákun ta làwọn tí ò ní mọ̀ fẹ́ tẹ̀lé inú gbogbo wa. Ẹ jẹ́ kí a take note àárín yìí torí Ọlọ́run àtànábì Muhammad. Tó bá tiẹ̀ jẹ́ wípé à ń sọ̀rọ̀ yìí lọ́rọ̀ ọ̀nù ilé ó sì dá a ti gbé bọ́ sàgbáyé. Islam wá di mùsùlùmí Nàìjíríà àgàgà wa Yorùbá yìí àwa dẹni tá à ń fira wá sí ẹ̀sìn wa káyé lẹ́rẹ̀ẹ́ lómi tí ó bọ́ sórí social media yóò sì mọ fọn yálà ya àwọn àfa oríṣiríṣi. Àníyàn kí la fi ń ṣe? Ẹ jẹ́ ká fura mùsùlùmí, ẹ fura. Ànábì sallallahu alayhi wa sallam, Ànábì ní sayati ala nasi zamanun, Ànábì nígbà kan bọ̀ wá bá wa láyé tó jẹ́ pé la yabqa minal islam illa ismun, kíní kò ní kùnú ẹ̀sìn máa fowókọ lásán. Wàlá minal Qur'ani illa rasmun, nǹkan kò ní kùnú Qur'ani máa fi kíkà lásán, kò ní fẹ́ sáṣẹ mọ́nú Qur'ani. Masajiduhum hawiyatun bil bina, masalasi tá a máa kọ́ ńgbà náà yóò máa ga, yóò máa ní pẹ̀tẹ́sì, yóò á máa rí masalasi tuntun oríṣiríṣi tán lé àwọn oríṣiríṣi mọ́. Wa qulubu ahliha qasimin minal huda, ọkàn àwọn èèyàn tí wọ́n wà nínú masalasi náà ọkàn wọn ó dọ̀tí síra wọn. Ulama'uhum sharru ulama'in tahta adimi sama, àwọn àfáà tí ó kù lópin ìgbàǹgbà tá à ń sọ tánàbí wí yẹn, àwọn ni wọ́n jẹ́ àfáà tó burú jù níjọ́ Ọlọ́run ti ń dáyàn. Minhum takharujul fitna, fúnra fìtínà ni ó sùn kalẹ̀, àwọn wọn ò lọ jí wa ilayhim ta'ud, tí fìtínà ọ̀hún bá tún wá délẹ̀ àwọn ò tún ní àwa náà láàlè lọ. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí a fi tá a bá fẹ́ ṣe dáwà, ẹ dákun ẹ jẹ́ ká ṣe ní tọlọ́run àti tànàbí Muhammad. Ó ti ṣẹlẹ̀ nínú àwọn àfáà ṣáájú tá a fa ìjó ní wáàsí tó jọjọ ọgbọ́n tí gbogbo ayé máa wárí fún. Àṣetánì wa fẹ́ bẹ̀wò òǹjọ́ kan, àṣetánì wa ní kó jẹ́ káwọn ó jọ ṣe kìtàlù lórí nǹkan kan, káwọn jọ jiyàn. Wọ́n jiyàn ó ṣẹ́gun àṣetánì lórí amúrù yẹn, lórí ìṣesí yẹn. Nígbà tó ṣẹ́gun àṣetánì wa ní látòní lọ òun ó ṣe kinní kan fún ọ. Àfáà tí à ń wí yóò mọ̀ pa ṣètánì ni. Social media yìí àṣetánì kan ni tó lè gba ọ̀run lọ́wọ́ àfáà tó lérò pé òun ti ṣiṣẹ́ ẹ̀wọ̀n tó kún. Ẹ dákun ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ yé já fira wa ṣẹ̀sín mọ́. Àwa ń lo agbára tá a ní láti fi sọ àwọn èèyàn kalẹ̀. À ń lo ipò tá a ní, à ń lo pa léèyàn, à ń lo pa lẹ́bí alára. Ẹ dákun ẹ jẹ́ àwòjọ́ tí ò ní sí nǹkan kan àfọlọ́hun. Tẹ́nìkan ò ní lè sọ̀rọ̀ àfọba tó láyé. Ìjọ náà ní kẹ́ ẹ jẹ́ àwọ̀ àwa mùsùlùmí, ẹ jẹ́ á lọ fura. Ṣé kò tí ì máa tán lọ báyìí? Ṣé bí Islam ó ṣe máa rí lọ nìyí? Àwọn ẹlẹ́sìn tí wọ́n ní social media tá à ń torí ẹ̀ para wa ìgàn, tá à ń torí ẹ̀ bára wa ajá, tá à ń jẹran ara wa, wọn àmọ́ ṣe báyìí fúnra wọn. Pásọ̀ kan sọ̀rọ̀ níjọ́ kan bẹ̀ yẹn, ó ní ẹni tó bá pé mùsùlùmí ọmọ ìyá wọn ni ẹ́ ó ń bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ nínú church. Àfáà kan wá lọ yìn pé tó ṣe yẹn ó dáa, ní gbogbo àfáà yìí bá tún bẹ̀rẹ̀ sí ní gbá bá. Kí ló dé? Ṣé orí báyìí náà láwà tá yóò fi tán ni? Kí ló ń ṣẹlẹ̀? Ẹ dákun àwa mùsùlùmí ẹ jẹ́ á sọ àárín. Àfáà tí mò ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀ ni àṣetánì bá sọ fún pé látòní lọ òun ó ṣe ìmọ̀ kan fún ọ. Tó bá ti ń sùn, tó bá ti ń jí, ó máa bá dirham, ó máa bá nígbèrí rẹ̀ tó bá ti ń jí. Ó ní iye tí wọ́n jọ àdéhùn pé ó máa bá, bí ká sọ wípé tó bá ti ń sùn tó ń jí wàá máa bá 10,000 nígbèrí ẹ̀. Ó sùn ọjọ́ kìíní ó bá, ó sùn ọjọ́ kejì ó bá, oṣù kìíní lọ, oṣù kejì lọ. Nígbà odijọ́ kan làáfáà yìí bá jí ni kò bá owó nígbèrí ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Bó ní ṣe ní bówó ló bá pe ọkùnrin tó jẹ́ tí ṣètánì gbáwọ̀ rẹ̀ wáyé pé ó fò ṣe tó ló máa ṣe fóun mọ́.
ọkùnrin ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹni jẹ́ ká tún jọ tún jà wa tá a jà ń jò ní jẹ́ ká tún jọ tún jà jẹ́ tún jọ tún yàn wa jà jẹ́ tún jọ tún jà wa jà nígbà àwọn oṣù ẹlẹ́ẹ̀kejì yìí àṣetánì ló ń wíìnì àfáà yìí ojú wa ti pé tó ń ṣe gbé tọ́lọ́run tànẹ́bí Muhammad dání tó ṣe kò sí kankan lọ́kàn ojú la ilaha illallah kò sọ́ba kan àfọlọ́hún ní tó ń gbélé látàárọ̀ ọjọ́ òun àṣetánì wa wíìnì òun àṣewà àṣetánì wa ní ìwà àfáà àtẹ́tí gbọ́ in tó fà á tí n fi rí ọwọ́ ènìyàn lákọ̀ọ́kọ́ ni pé ó gbé tọ́lọ́run sáyà tọ́lọ́run ló jọ ọ́ lójú àníyàn tó fi ń ṣe ń gbà náà àníyàn tọ́lọ́run ni ṣùgbọ́n nígbà tí abẹ́jáde ẹlẹ́ẹ̀kejì ń ta torí ẹ̀já nítorí pé mo ṣàdéhùn fún ọ pé mo fún ọ lówó yìí fún ọ mọ́ àníyàn tó wó ló fi bá mi jà lẹ́lẹ́ẹ̀kejì ló jẹ́ kọ́lọ́run ó fi mí gà lábà rẹ ẹ̀yin náà wo orí òṣèṣì yẹn gbogbo àníyàn kí la fi ń ṣe dáwà kálukú nísìn là ń post account number sórí kíní báyìí wípé account number tẹ́ mọ̀ sanwó sí rè kí la fẹ́ fi yẹn ṣe kí láǹfààní tó wà ń bẹ̀ ẹ má jẹ́ kí n sọ pé mo fẹ́ ṣàtúnṣe kémi náà tún wá máa tẹ̀rí sínú ibú nǹkan yẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣàkíyèsí kí làníyàn tá a fi ń ṣe é níbo la bá ṣe ọlọ́run dé níbo la pèpè àwọn ará oko dé ẹni ó bá fẹ́ ṣe dáwà lọ sílẹ̀ Ìgbò àwọn ẹlẹ́sìn mi wọ́n pọ̀ ń bẹ̀ lóríṣiríṣi ẹ lọ bẹ̀ ẹ lọ sọ wọ́n di mùsùlùmí ẹ lọ ṣe dáwà yín kó jiná ń bẹ̀ gbogbo àwọn tẹ́ ti rí lórí wọ́n ti ń ṣe láìláìláìláìláìláìláì ẹ sáfà àwọn yẹn lẹ̀ lórí bí wọ́n bá ti ń ṣe ọlọ́run ló kú mẹni tí ó kó sálìjánnà ọlọ́run ló mẹni tí ó kó ná ọlọ́run ò sí hand over key iná lé bàbá ẹnìkan lọ́wọ́ kò hand over key àlìjánnà lé bàbá ẹnìkan lọ́wọ́ wáyé tó máa street ọ̀rọ̀ Islam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ family yín kò yẹ sọ̀rọ̀ family ẹnìkankan ọ̀rọ̀ tọ́lọ́run tànẹ́bù Muhammad ni ọlọ́run ló sì ní hidaya lọ́dọ̀ ẹni ó bá wù ní ó fi mọ̀nà tó bá jẹ́ pé kò ní sí kèfèrí mọ́ láyé látọjú ànẹ́bù Muhammad ní kèfèrí ayé ó ti parẹ́ tán ṣùgbọ́n tí òfin lè tán lójú ànẹ́bì kèfèrí ò lè tán táyé ó fi tán so tó bá lọ fẹ́ fọ ẹ̀sìn ẹnìkan mọ́ fọ ẹ̀sìn ẹnìkan mọ́ èèyàn kan wọ mọ́sálásí ó kírun ẹnìkan wá sọ fún pé ìrun tó kí tán nísìn ọlọ́run ò gbà tún rẹ kí torí bó ti kírun ò ṣe nígbà tí ẹni tó wá sọ bẹ́ẹ̀ fún ó fèsì fún padà ó ní ẹ dákun sàtífíkẹ́ẹ̀tì tọ́lọ́run fi sọ fún yín pé òun ti gba tọ̀dọ̀ yín tẹ́ kílẹ̀ kan ẹ dákun ẹ fi sàtìyàn hàn mí ẹ dákun ẹni kó o lè sọ pé òun mọ́ tán ọlọ́run nìkan lọ bá tí rìsọ́ọ̀tì ẹnì kọ̀ọ̀kan tí ń bẹ lọ́wọ́ ẹ já wo àníyàn wa ẹ já wo iṣẹ́ tá à ń ṣe ẹ má jẹ́ ká tira wa ṣubú all in the name of pé a fẹ́ já ṣáájú kúbò rìyásà mo fẹ́ ṣáájú mo fẹ́ ká yóò gbọ́ mi fùdúlì kalam èmi náà fẹ́ sọ̀rọ̀ kan tí gbogbo ayé ó mọ yiri ẹ̀ wò ẹ dákun ẹ má jẹ́ àtorí yẹn ká lọ fi tàpá sáwọn tọ́lọ́run ń fẹ́ràn torí ẹni tó bá bínú sẹ́ni tọ́lọ́run yọ́nú sí onítọ̀hún ó ṣubú ẹni tó bá yọ́nú sẹ́ni tọ́lọ́run ń bínú sí onítọ̀hún ó ṣubú ẹ dákun torí Ọlọ́run àtànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ ká sọ àárín kádẹ̀ ohun tá a fẹ́ ṣe afẹ́ ẹlẹ́kọ̀ọ́ kan ó ní lisanul aqil waraha qalbihi ó ní lisanul aqil ahọ́n onílàákàyẹ̀dá waraha qalbihi ìmọ̀ wà lẹ́yìn làákàyè rẹ̀ ni ìyẹn ni pé làákàyè ni ó ṣáájú kí onílàákàyẹ̀dá ó tó sọ̀rọ̀ ṣùgbọ́n kọ́líbùlẹ̀ àmọ́kì làákàyè òpònú èèyàn wàrà alisanihi ẹ̀yìn ahọ́n ẹ̀ ni máa wà yóò ti kọ́kọ́ sọ̀rọ̀ tán kó tó wá rí pé òun ti ṣiṣẹ́ ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ tá a fẹ́ sọ wò ká tó bọ́ síta ń bí wàá mọ̀ sọ́ fáwọn èèyàn mùsùlùmí nìkan kọ́ ló wà ń bí ẹ kàn ń dojú tì yàn ni kí ni dáwà tẹ́ ń ṣe tẹ́ ń bi lé àwọn èèyàn wo orúkọ táwọn kan fẹ́ jẹ́ táwọn àrọ́mọdọ́mọ wọn ò jẹ́ ẹ sì ń bà á jẹ́ nítorí pé ẹ̀yin fẹ́ ṣe dáwà ẹ fẹ́ sọ̀rọ̀ tó dùn létí ara ayé ẹ dákun ẹjẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtẹni ó wà Nàìjíríà àtẹni ó wà nílùú òyìnbó àtẹni ó wà níbì kan gbogbo wa pátápátá tá a bá kú sàárè láti pàdé gbàgede ìdájọ́ oníwájú Ọlọ́run. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.